eléyìí gbẹnu tán o. ẹ gbọ́ àṣírí ńlá tí òṣèré yìí tú nípa Fúnkẹ́ Akíndélé. òṣèré yìí kọjú ìjà sí Tóyìn Abraham làwọn èèyàn wá ní aláìmoore ni. ṣé ẹ ti gbọ́ ohun tí Fathia Balogun àti Saheed Balogun ṣe fún òṣèré yìí? ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. ọmọkùnrin kan tóun náà jẹ́ òṣèré torúkọ rẹ̀ ń jẹ́ Razak Ajani tó máa ń sábà kópa babaláwo nínú eré àgbéléwò títú àwọn àṣírí ńlá kan tẹ́nikẹ́ni kò mọ̀ nípa òṣèrébìnrin tó gbajúmọ̀ dáadáa ní Fúnkẹ́ Akíndélé. àṣírí tó tú yìí jẹ́ kó hàn pé Fúnkẹ́ jẹ́ ẹnìkan tó lawọ́ dáadáa tó sì láàánú ènìyàn lójú. yàtọ̀ sí eléyìí ó fi hàn pé kì í ṣe gbogbo àwọn olóṣèré yìí ni oníṣekúṣe tàbí pé tí wọ́n bá ti rí ọkùnrin kan bóyá wọ́n ṣoore fún ni tàbí wọ́n jọ jọ́rẹ̀ẹ́ lásán wọ́n fẹ́ lo àǹfààní bẹ́ẹ̀ láti jẹ́ kí irú ọkùnrin náà máa fẹ́ wọn tàbí kó máa bá wọn ní nǹkan papọ̀. lórí ètò kan tí wọ́n ń pè ní Talk to Dunis ni Razak ti sọ̀rọ̀ nípa Fúnkẹ́ Akíndélé nígbà tí wọ́n béèrè nípa àjọṣepọ̀ tó wà láàrin òun àtàwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ pàápàá Fúnkẹ́ Akíndélé. níbẹ̀ ló ti sọ irú èèyàn tí Fúnkẹ́ Akíndélé jẹ́ àtòore tó ṣe fún un nígbà tí nǹkan ò fi bẹ́ẹ̀ dán mọ́rán fún un. ọkùnrin yìí sọ pé odindi oṣù mẹ́ta ni Fúnkẹ́ Akíndélé fi fún mi lóúnjẹ. kì í ṣe pé ó ń fún mi lóúnjẹ nìkan o, ó tún gbà mí sílé. ó fún mi níbi tí mò ń sùn. bẹ́ẹ̀ la máa ń ṣe oríṣiríṣi nǹkan papọ̀ tá sì máa ń jáde. nígbàkúgbà tí mo bá sọ pé mo fẹ́ wáṣẹ́ lọ nígbà yẹn kì í gbà pé kí n lọ. ó tẹ́ ẹ lọ́rùn kó san owó tí wọ́n máa san fún mi fún iṣẹ́ náà fúnra ara rẹ̀. odindi oṣù mẹ́ta ló fi fún mi lówó tó sì ń fún mi lóúnjẹ. kò sóhun tó wù mí láti jẹ tí kì í pèsè fún mi. ó sì mú ohun gbogbo rọrùn fún mi. Fúnkẹ́ tráì gan nígbà yẹn o. sówó ni mo fẹ́ ná ni, sóúnjẹ ni mo fẹ́ jẹ ni. mi ò kì í jáde rárá. tí mo bá fẹ́ jáde ó máa sọ pé rárá kí n má jáde. nígbà tó yá ni mo kọnu ìfẹ́ sí pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n kò gbà fún mi. nígbà tí Razak ń sọ̀rọ̀ nípa àhesọ kan táwọn ènìyàn máa ń gbé kiri nípa Fúnkẹ́ Akíndélé tí wọ́n ní tí Fúnkẹ́ Akíndélé bá ti fúnyàn nípa pàtàkì láti kó nínú eré ògo onítọ̀hún máa wálẹ̀ ni. òṣèré yìí ní nígbà tóun àti Fẹ́mi Adébáyọ̀ ń kópa pàtàkì nínú eré ṣògo Fẹ́mi Adébáyọ̀ wálẹ̀ ni. ó sì wá máa jẹ́sìn ìlàmání tí Fúnkẹ́ bá ti lò ẹ́ tí o kópa tó jọjú nínú eré rẹ̀ ògo ẹ̀ máa wálẹ̀. ògo ẹ̀ ṣe fẹ́ wálẹ̀ tó fẹ́ ra ògólógo mọ́ tiẹ̀ ni. báyìí ni Razak tóun náà jẹ́ òṣèré sọ nípa Fúnkẹ́ Akíndélé. ọ̀pọ̀ àwọn èèyàn ló sì ti ń lu Fúnkẹ́ lọ́gọ̀ ẹnu tí wọ́n sì ń sọ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré tó lawọ́ dáadáa ṣùgbọ́n tí kì í pariwo ìrànlọ́wọ́ tàbí oore tó bá ṣe síta. wọ́n lọ́pọ̀ àwọn ènìyàn lòṣèré yìí máa ń ṣoore fún tí ó sì ní kírú ẹni bẹ́ẹ̀ má sọ̀rọ̀ síta rárá. ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti sọ̀rọ̀ lórí ohun tí Razak Ajani sọ yìí tí wọ́n sì ń fi èrònú wọn hàn lórí rẹ̀. ẹnìkan ní kì í ṣe gbogbo obìnrin tó bá ràn ọ́ lọ́wọ́ ló gbọ́dọ̀ kọnu ìfẹ́ sí. Ọlọ́run rán àwọn míì sáyé rẹ lásìkò náà láti ṣe ọ́ ní rere ni àti láti yọ ọ́ nínú àwọn ìdánwò tàbí wàhálà tí ó wà lásìkò ìgbà náà. ẹlòmíì tó tún sọ̀rọ̀ nípa rẹ̀ sọ pé tó bá jóbìnrin ni wọ́n ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ohun tó máa wá sí ọkàn rẹ̀ nìyẹn. ó ní tó bá gba obìnrin tó bá dàgbà sílé tó ń tọ́jú rẹ̀ tó ń raṣọ fún un tó ń fún un lówó ohun tó kù tí ó máa wá sọ́kàn rẹ̀ náà ni pé bóyá o fẹ́ fẹ́. àbùdá wa bí èèyàn leléyìí kárí ayé ló sì ti lè ṣẹlẹ̀ kì í ṣe nílẹ̀ wa níbí nìkan. obìnrin míì tó sọ̀rọ̀ ní ó mọ̀ tí ẹ̀ láyà o ó fẹ́ fẹ́ olùrànlọ́wọ́ rẹ ó fẹ́ máa ṣe kinní yẹn fún olóore rẹ ó lọ fà gan ni o. nígbàkúgbà tóbìnrin bá tọ́jú ọkùnrin tó ń sìkẹ́ rẹ̀ ó jẹ́ ohun tó wọ́pọ̀ kí irú ọkùnrin bẹ́ẹ̀ máa rò pé òun fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀. báwọn ọkùnrin ṣe rí nìyẹn. àwọn ò gbàgbọ́ pọ́kùnrin àtobìnrin lè jẹ́ ọ̀rẹ́ lásán. tó bá ti jẹ́ ọ̀rẹ́ wọn tó ṣe ìrànlọ́wọ́ kékeré kan fún wọn báyìí wọ́n máa rò pé òun wọ́kọ ní gbogbo ọ̀nà ló fi ń ṣe bẹ́ẹ̀ yẹn fún wọn. nǹkan tó sì kù tí wọ́n máa fẹ́ fi lò ẹ́ ni pé àwọn fẹ́ fẹ́ ẹ. inú mi dùn pé Fúnkẹ́ ò ṣe eléyìí. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Fúnkẹ́ ni wọ́n sì ti lù lọ́gọ ẹnu tí wọ́n ń sọ pé ìgbésẹ̀ dáadáa ló gbé. bí ẹ ò bá gbàgbé àìpẹ́ yìí ni Fúnkẹ́ ń bá wọn kan sọ̀rọ̀ tó sì ń sọ pé òun kò gbàgbọ́ nínú kí obìnrin má tẹríba fún ọkọ rẹ̀. ó lóhun tó dáa ni kí obìnrin tẹríba fọ́kọ. bẹ́ẹ̀ lòun gbàgbọ́ kóbìnrin náà wà ní òmìnira láti ṣiṣẹ́ kórówó tóun náà máa fi gbara rẹ̀ sílẹ̀ nígbà tí wàhálà bá dé. ẹ gbọ́ kí lè ròyìn lórí ohun tí Razak lóun fẹ́ ṣe fún Fúnkẹ́ Akíndélé yìí? ṣẹ́yìn náà lè ronú irú ẹ̀ àbó tiẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí? ẹ jẹ́ ká rí ìdáhùn yín ní comment section.
ṣé ẹ ti gbọ́ ohun tí Fathia àti Saheed Balogun ṣe fún òṣèré yìí? Òwe Yorùbá kan ló sọ pé àríṣe láríkà, àríkà sì ni baba ìrègùn. Ìgbàgbọ́ ọ̀pọ̀ àwọn ènìyàn tí kò súnmọ́ àwọn òṣèré ilẹ̀ wa ni pé wọn kì í ranra wọn lọ́wọ́ àti pé wọn ò fẹ́ràn ara wọn. Ṣùgbọ́n èyí tí Fathia Balogun àti bàbá àwọn ọmọ rẹ̀ Saheed Balogun ṣe yìí jẹ́ ìjọlójú fún àwọn ènìyàn tí wọ́n sì ń sọ pé àwọn èèyàn burúkú ló ń ba àwọn èèyàn rere jẹ́ nídìí iṣẹ́ tíátà. Ṣé rántí ọmọkùnrin tóun náà jẹ́ òṣèré ṣùgbọ́n tí ìjì ayé ti fi lákàlàkà nídìí iṣẹ́ tíátà tó yàn láàyò kó tó di pé ó wá padà báyìí láti gbégbá iṣẹ́ fíìmù tó ń ṣe tẹ́lẹ̀. Austin Emmanuel tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan láìpẹ́ yìí níbi tó ti ń bu ẹnu àtẹ́ lu àwọn mákẹ́tà kan àtọmọbìnrin tó ń fẹ́ nígbà náà Aishat Raji tó ní wọ́n ṣe àkóbá tí kò kéré fún iṣẹ́ òun. Sọ̀wé Yorùbá kan ló sọ pé bẹ́sìn bá dá ni à ń tún gùn ni. Èyí ló mú òṣèré yìí padà sóko eré tó sì fẹ́ gbé fíìmù kan jáde báyìí èyí tó pè ní Ọmọ Agége. Níbi tó ti ń sọ̀rọ̀ nípa fíìmù ọ̀hún ló ti ní títí ayé òun lòun yóò máa rántí ọwọ́ ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí Fathia Balogun àti Saheed Balogun náà sí òun nínú ìrìn àjò àti gòkè padà. Ọmọkùnrin yìí ní Fathia kò gba kọ́bọ̀ lọ́wọ́ òun fún ipa tó kó nínú fíìmù tí òun ṣẹ̀ṣẹ̀ parí yìí. Ó ní pẹ̀lú pé láti ìlú Àbújá tí Fathia wà ló ti wọ bàálù wá tó wá bá òun lóko eré. Ó ní kò gba kọ́bọ̀ lọ́wọ́ òun. Gbogbo bí òun sì ṣe ń rọ̀ tó ohun tí Fathia ń sọ ni wípé ohun kan ṣoṣo tí ó dùn mọ́ òun ni wípé kí òun rí òun kóun gòkè padà kóun sì máa ṣe dáadáa. Ó ní bákan náà ni Saheed Balogun wá bá òun lóko eré yìí ló sì ṣe àtìlẹ́yìn tó yẹ fún òun láì gba kọ́bọ̀ lọ́wọ́ òun. Nígbà tó ń fẹ̀mí ìmoore hàn sáwọn tọkọtaya tí wọn kò sí lọ́ọ̀dẹ̀ ara wọn mọ́ yìí, Austin Emmanuel ní fíìmù Ọmọ Agége yóò gorí YouTube ní ọjọ́ 4 oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ Fathia Balogun lórí iṣẹ́ yìí. Nígbà tí mo béèrè lọ́wọ́ wọn pé ìyá ọba èlò ni kí n mú wá, ṣe ni wọ́n sọ pé ọba ó máa fọ́ ni o. Èyí tó jẹ mí lógún ni kó padà sípò nítorí inú mi kì í dùn rárá nígbàkúgbà tí mo bá rántí bó ṣe jẹ́yàn dáadáa tó. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà mo tún bi màmá pé àní èlò ni kí n mú wá, níṣe ni wọ́n pa fóònù mọ́ mi létí. Nígbà tó tún tó bí ọjọ́ méjì lẹ́yìn rẹ̀ mo tún pè wọ́n pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó tí mo máa fún wọn ni mo torí ẹ̀ pè wọ́n. Ṣùgbọ́n níṣe ni wọ́n ní kí n má pe àwọn pé èlò ni àwọn máa gbà mọ́. Wọ́n láwọn ń bọ̀ wá sojúṣe àwọn níbẹ̀ ni. Látàbújá tí wọ́n wà ni wọ́n ti wọ bàálù wá sékòó láì gba kọ́bọ̀ lọ́wọ́ mi tí wọ́n sì ṣe àtìlẹ́yìn ńlá fún mi. Mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi àgbà Saheed Balogun. Àwọn pàápàá wá láì gba kọ́bọ̀ lọ́wọ́ mi láti ṣe àtìlẹ́yìn fún mi. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Bẹ́ẹ̀ làwọn ènìyàn sì ń dúpẹ́ lọ́wọ́ Fathia àti Saheed Balogun tí wọ́n sì ń gbàdúrà fún wọn pé aláàánú kò ní wọ́n àwọn náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà fún Austin náà pé fíìmù náà yóò bọ́jà. Òṣèré yìí kọjú ìjà sí Tóyìn Abraham làwọn ènìyàn bá ní aláìmoore ni. Ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Àbíkẹ́ Sugar làwọn èèyàn ń jẹ lẹ́nu bí iṣu báyìí tí wọ́n sì ń sọ̀rọ̀ burúkú sí i. Bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè ohun tí Tóyìn rà nígbà rẹ̀ tí kò sanwó tó fi di pé ó di igi tó wá fi ń tayín báyìí ó sì ń pa àwọn àṣàmọ̀ ọ̀rọ̀ burúkú sí i. Wọ́n ní pẹ̀lú gbogbo àwọn oore tí Tóyìn Abraham ti ṣe fún un, Tóyìn kì í ṣe ẹni àrífín tí ó máa sọ̀kò ọ̀rọ̀ sí lórí ayélujára. Àìpẹ́ yìí ni ọmọbìnrin kan tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára tó sì tún jẹ́ òṣèré yìí bọ́ síta tó sì ń fọgbọ́n sọ̀rọ̀ sí Tóyìn bó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló mọ̀ pé ọmọbìnrin tí àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní ìyá eré yìí ló ń bá wí. Ṣèbí Tóyìn ló bọ́ síta báyìí tó ń polówó fíìmù rẹ̀ kan tó ti gbé sí sinimá tẹ́lẹ̀, Màláíkà, ṣùgbọ́n tó ti wà lórí ayélujára láti wò báyìí pé káwọn ènìyàn lọ máa wò lórí ìkànnì kan tó dárúkọ fún wọn. Lẹ́yìn èyí lọmọbìnrin tí wọ́n ń pè ní Àbíkẹ́ Sugar kọ ọ̀rọ̀ kan tó kọ bí ẹni pé Tóyìn ló kọ tàbí ohun tó wà lọ́kàn Tóyìn ló kọ jáde tó sọ ọ̀rọ̀ náà pé ẹ jẹ́ ká tún borúkọ Àbíkẹ́ Sugar jẹ́ lórí ayélujára bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ń wo fíìmù yìí. Kò kúkú ní sọ̀rọ̀, ó kúkú máa dákẹ́ ni, kò ní sọ ohun tó ń dùn lọ́kàn rẹ̀ jáde. Ẹni tí ẹ̀ ń pè l'Almighty Best tó mọ béèyàn ṣe ń báyàn lórúkọ jẹ́, mọ bó ṣe máa ń wá sórí ìkànnì mi ní gbogbo ìgbà tó bá níṣẹ́ tó fẹ́ rán mi. Ṣùgbọ́n mo sì tún sọ pé mi ò ṣetán tí mo fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ gangan. Básìkò bá tó màá sọ ọ́ jáde. Báyìí lọmọbìnrin yìí ṣe kọ ọ̀rọ̀ yìí sórí ìkànnì rẹ̀ tọ́rọ̀ náà sì ti di tọ́rọ́ fọ́kálé lórí ayélujára táwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí í bu pé kí ló fa àwọn àṣàmọ̀ tó ń pa fún Tóyìn. Wọ́n ní tó bá lóhun tó fẹ́ sọ kó kúkú sọ ọ́ jáde
Tóyìn òkúkú tọ́ kò sì lò nínú eré rẹ̀. Èwo ni àbọ̀rọ̀ máa tọ́ òṣèré yìí? Àwọn míì láwọn òkúkú gbọ́ orúkọ rẹ̀ mọ́ pé ṣe ló fẹ́ fi Tóyìn jáde. Fún àwọn tí ò bá mọ ọmọbìnrin tí wọ́n ń pè ní Àbíkẹ́ Ṣúgà yìí, Tóyìn Abraham ni wọ́n ló gbé síta gbangba nídìí eré tíátà. Orí Twitter ni wọ́n ti pàdé, bí wọ́n sì ṣe di ọ̀rẹ́ ni wípé Àbíkẹ́ Ṣúgà ló ra máṣíìnì ìránṣọ kan ló bá gbé sórí ayélujára pé kí wọ́n wo máṣíìnì ìránṣọ butterfly tí òun rà. Èyí ni Tóyìn rí tó fi sọ pé ọmọ tó ní ìgbìyànjú ni, ló bá kọ ọ̀rọ̀ sábẹ́ máṣíìnì tó gbé sórí ayélujára rẹ̀ náà. Tóyìn sì kí, Tóyìn sì béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ó lè jẹ́ ọ̀rẹ́ òun. Wọ́n ló ṣe eléyìí láti jẹ́ kóríyá fọmọbìnrin náà ni, nítorí wọn kì í ṣe ṣàwáwù, kì í sì ṣe pé ìyà ọ̀rẹ́ ń jẹ Tóyìn tàbí Àbíkẹ́ Ṣúgà jẹ́ pàtàkì ju bó ṣe yẹ lọ tí Tóyìn fi fẹ́ bá a ṣọ̀rẹ́. Báyìí lòun àti Tóyìn máa ń gbé ara wọn jáde lórí ayélujára tí wọ́n sì jọ máa ń sọ̀rọ̀, tí wọ́n jọ máa ń ṣeré àtàwọn nǹkan míì tí Tóyìn máa ń gbé sórí ìkànnì ayélujára rẹ̀ tó fi di wípé àwọn ènìyàn mọ ọmọbìnrin náà sí. Nígbà tó sì fẹ́ ṣe fíìmù rẹ̀ tó pè ní Màláíkà, ó pe ọmọbìnrin yìí sóko eré. Ipa tó jọjú ló sì kó nínú eré náà. Òun ló ṣọmọ fún Tóyìn nínú eré yìí. Bí nǹkan ṣe wà nìyí títí tí fíìmù náà ṣe jáde sórí sinimá, tí Tóyìn sì fi páálí fíìmù ránṣẹ́ sí gbogbo àwọn tó kópa nínú eré àtàwọn olólùfẹ́ rẹ̀ láti máa bá a polówó lórí ìkànnì wọn, tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú bọ́mọbìnrin yìí ṣe kó ipa pàtàkì nínú iṣẹ́ náà, kò polówó Màláíkà tí Tóyìn ṣe. Nígbà táwọn ènìyàn sì rí pé fíìmù Fúnkẹ́ Akíndélé tí wọ́n ń pè ní A Tribe Called Judah ni Àbíkẹ́ Ṣúgà gbé páálí tí wọ́n kó ẹ̀bùn sí fáwọn òṣèré láti pe àwọn ènìyàn sí fíìmù náà jáde, tó sì gbé sórí ìkànnì rẹ̀. Ọ̀rọ̀ náà bí Tóyìn nínú gidigidi, kì í sì ṣe òun nìkan ló bínú. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló sọ̀rọ̀ sí ọmọbìnrin yìí lórí ayélujára nígbà náà. Wọ́n ní ohun tó ṣe kò dáa, wọ́n ní ìwà ọ̀dàlẹ̀ ló hù. Ìbá ti ẹ̀dùn sọ díẹ̀ tó bá jẹ́ wípé kò kópa nínú fíìmù náà rárá, tó máa wá fi sílẹ̀ tó wá lọ ń polówó fíìmù míì. Àwọn èèyàn míì tiẹ̀ sọ pé kódà kó má kópa nínú fíìmù Tóyìn, tó bá wo àwọn àtìlẹ́yìn tí Tóyìn ti ṣe fún un àti àjọṣepọ̀ tó wà láàrin wọn, ó yẹ kó rí i pé kò yẹ kó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Tóyìn. Wọ́n ní ìwà ọ̀dàlẹ̀ ló hù. Ọ̀rọ̀ yìí sì di wàhálà gidigidi ńgbà náà. Ṣùgbọ́n ọmọbìnrin yìí kò sọ̀rọ̀ nígbà náà. Ohun tó bí àwọn ènìyàn nínú rèé nígbà tó tún jáde tó tún ta sí Tóyìn báyìí, láì jẹ́ pé ìyẹn bá a sọ̀rọ̀ tàbí sọ ohunkóhun nípa rẹ̀, tó sì ń sọ pé Tóyìn yóò tún lo orúkọ òun láti fi dá wàhálà sílẹ̀, tí ó sì tún máa pariwo bíi tọdún tó kọjá tí ó bá ti fẹ́ gbé fíìmù náà wọ orí ìkànnì kan tí wọ́n ti ń ṣàfihàn rẹ̀ báyìí táwọn èèyàn lè bá a lọ wò ó. Ṣé gbogbo ènìyàn ló sì mọ̀ pé Tóyìn Abraham làwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní world best? Nígbà tí ọmọbìnrin yìí ó sì pé Tóyìn, ó ní almighty best wọn tó mọ bí wọ́n ṣe ń báyàn lórúkọ jẹ́. Gbogbo eléyìí làwọn ènìyàn rí tí wọ́n sì fi ń sọ̀kò ọ̀rọ̀ sọmọbìnrin náà pé aláìmoore ni, àti páwọn tó máa ń jẹ́ kí oore sùn níṣe nìyí. Làwọn ènìyàn bá gbáyà, wọ́n sì bẹ̀rẹ̀ sí í bu ní mẹ́sàn-án mẹ́wàá. Èbúkèbú àtọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ sí i ló jẹ́ kó gbọ́rọ̀ náà kúrò lórí ìkànnì rẹ̀. Ṣùgbọ́n di bí a ti ń sọ̀rọ̀ yìí, Tóyìn ò fọmọbìnrin náà lésì. Fíìmù rẹ̀ ló gbájúmọ́ tó ń polówó ní mẹ́sàn-án mẹ́wàá. Àwọn ènìyàn sì ti ń lù lọ́gọ ẹnu pé ohun tó ṣe ló dáa.